Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ tún láǹfààní àti máa gbọ́ mi. Ṣe rí a máa ṣàlàyé fẹ́yìn tẹ́ wà ní Nàìjíríà. A ní jẹ́ kó sú àwa. Ìdí tí a ṣe ń sọ pé the earlier tá bá tètè exit Nàìjíríà, the better for èmi àti ìwọ. Ìyẹn ni Bàbá Akíntóyè ṣe ní a gbọ́dọ̀ jẹ́ kó sú wa, kò dẹ̀ gbọ́dọ̀ rẹ̀ wá títí tá máa fi dé ilẹ̀ lérí. So ibi tí mo wà ní bíbá ló ń pè ní library. Mo sáré wá sádùúgbò kan, mo wá láǹfààní àti wọnú library yẹn torí pé mo ní àwọn nǹkan kan tí mo fẹ́ sáré ṣe níbẹ̀. Sórí ìwọ tó ṣe ń sọ pé Bàbá Akíntóyè tó ń sọ fún wa pé ká kúrò ní Nàìjíríà pé wọ́n mọ tó ń sọ, àti Olóyè Ìgbòho tó ní ká kúrò. Mo fẹ́ fi àwọn nǹkan kan wọ̀nyí ní kíákíá tí kò ní pẹ́ rárá torí mo ò ní time. Kò sásìkò púpọ̀ ní tí mo fẹ́ fún wọn wáyé. Ẹ jẹ́ kí n flip camera mi, but ẹ ní sùúrù fún mi. Mo kí yín o, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ bí àṣà ìyá mi, ẹ̀yin ọmọ Yorùbá ògidì. Mo fẹ́ ká jọ wo ṣe rí nǹkan tí mo fi wọ̀n wáyé. Up to 30 hours funded childcare for working parents of 3 to 4 years old. Up to 30 hours fún àwọn tí òbí wọn ń ṣiṣẹ́, tí wọ́n dẹ̀ need the support, tó need ìrànlọ́wọ́. Now, kí ló dé tá ṣe fẹ́ gba Yorùbá country? Ìdí tá ṣe fẹ́ gba orílẹ̀-èdè tiwa ni pé kí ìwọ lè máa ṣiṣẹ́, káwa ìjọba ká lè máa ṣe kíni. Èmi kọ́ ní ìjọba o, gbogbo wa náà lájọ máa ṣe government yẹn kí a lè máa tọ́jú àwọn ọmọ kéékèèké àti àwọn arúgbó. So in tó ń sọ níbí báyìí ni pé lọ register. Mo kí Bishop Adesina, mo kí gbọ́n tẹ́tí wọlé, mo lè máa dárúkọ torí kò sásìkò púpọ̀. Sórí nǹkan tó kọ síbí wọ́n ní register now with your local childcare provider for up to additional 15 hours for your 3 and your 4 years old. Government ló máa fund ẹ̀. Government ló máa tọ́jú àwọn ọmọ tí òbí wọn fi lọ ṣiṣẹ́. Ní ibi tí mo tún wà náà, NHS wà níbí báyìí tó ń pè ní health reception. Kò ń ṣe full clinic, but mo fẹ́ really fún yín ní too much information. Now, ẹ jẹ́ n gbé padà wá, ẹ ti rí nǹkan tí mo fi wọ̀nyí. Ṣé jẹ́ n dá ojú mi padà. Now, sórí ìwọ tó ń argue pẹ̀lú mi, tó ń sọ fún mi pé mo mọ tí mò ń sọ, ara àǹfààní tó máa jẹ nígbà tí ilẹ̀ Yorùbá bá dúró lélẹ̀. Ara in tí Bàbá Akíntóyè ṣe sọ pé the current structure Nigeria kò wá capable láti tọ́jú anybody. The current structure Nigeria níbí báyìí, library wà níbí báyìí, mo ti fi wọ̀nyí. Ẹ jẹ́ kó tún rọra kẹ́kọ̀ọ́ rí just the sórí library lélẹ̀. Ṣé iná ṣá ti rí? Ẹ ṣáà rí ọkọ̀ library sí. Library lélẹ̀. Nínú library yẹn, ó níbi táwọn ọmọ kéékèèké ti lè ṣeré, ó níbi tágbàlagbà ti lè ṣeré. Sórí ìwọ tí wọ́n fìyà íńtánẹ́ẹ̀tì jẹ ìlú lórí burúkú tẹ́ ń pè Nàìjíríà yẹn, tá à ń sọ fún yín, wà á ní access sí kọ̀ǹpútà, wà wá sí bíbá. Mo ò lè gbé kámẹ́rà wọnú ilé torí pé ó wà against the law. Adult fiction, large print, ìwọ tó ò ní printer nínú ilé, wà wá print ní bíbá. Talking book, museum, library tó wà lókè torí lift lélẹ̀, lift tó máa gbé lọ sókè ni. Wà wá lọ sí first floor, ibẹ̀ ló ti máa ṣe pàdé. Adult fiction, black writer, skills for life, community language, adult fiction, public computer, wọ́n tún ní museum for display. Ṣòtẹ́rì lẹ́ǹkan sí. Tàbá wá ń sọ fẹ́yìn tẹ́ wà nílé pé these are the benefits of Yoruba nation. Ẹni ká shut up, ẹni ká gbẹnu sàn. Now, sórí tó bíbá sórí, ṣòṣàrí NHS, ṣòṣàrí tó ṣàtìrí ojú òṣàdùn ẹ̀ NHS 1945 after Second World War wọ́n dá sílẹ̀ 1945 ẹ má bẹ̀dù 1945. Now, ẹ jẹ́ ká wá jáde. Tó o bá jẹ́ ká jọ gbìyànjú aago 7 gbogbo ẹ ti dúdú wokowoko. Ẹ̀yin
ẹ̀yìn library yẹn ni mo wà báyìí nísìn 7 o'clock ló lù ní London bí ṣe ń bẹ sọ̀rọ̀ báyìí 7 p.m. local time mo sì lè wọ library yẹn ó di aago mẹ́sàn-án màá fi wọ̀n ẹ́ nísìn mò ń bọ̀ o ẹni sùúrù o sórí Nàìjíríà kò ń ṣe country mọ́lẹ́mí ni máa yọ ẹ̀mí Nàìjíríà kúrò lára yín ẹ rò pé mò ń ṣeré ni mò ń bọ̀ torí wẹ́dà yẹn tutù díẹ̀ èmi ni máa yọ ẹ̀mí Nàìjíríà kúrò lára yín ẹ ká jọ kọ síbẹ̀ ẹ ṣáà rí ẹ̀yin tẹ́ wà lórí Facebook mò ń bọ̀ o ẹ ṣáà rí nǹkan tó kọ síbẹ̀ ẹ ṣáà rí pé wọ́n ní Monday san àárọ̀ ló ń ṣí àárọ̀ ló ń nísinmi ó wà close níjọ́ Thursday aago mẹ́sàn-án Jímọ̀ wọ́n fẹ́ káwọn èèyàn lọ ṣe fàájì ó máa ṣí láago mẹ́sàn-án á ṣetán ní aago márùn-ún àbọ̀ pọ̀lélẹ̀ wàá wá sí library tó fẹ́ ṣe márùn-ún tó bá wá dijọ́ Sunday wọ́n wà close káwọn náà lè nísinmi ṣé wá rí wọ́n tí àwọn èèyàn wà ní library yẹn ní báyìí ó ṣáà ń rí kọ̀ǹpútà láti ibi tí mo dúró sí ó ṣáà rí kọ̀ǹpútà ojú ò ṣáà dùn yín ẹ ṣáà rí kọ̀ǹpútà àwọn èèyàn wà nínú bẹ̀ àní láti fídíò wọn now ẹ̀yin tí ẹ wá argue tá à ń sọ pé ká make push library yẹn lówó lẹ́yìn mi torí wọn ò kówó jẹ tó bá ti ní kọ́ lọ sí library wọ́n wọlé òun ni òtútù yẹn ò dáa rárá kò sí bó ṣe lè jẹ àwa decide ṣé òkèlè ni mo fẹ́ ṣé bọ́gà ni mo fẹ́ ṣé chips ni mo fẹ́ ṣé mo fẹ́ ìrẹsì àbí mo fẹ́ àmàlà máa sọ fún àwa tá a wà nílùú òyìnbó pé àwa là ń push yín ṣé eléyìí tá à ń push ara wa is it not for the interest of everybody eléyìí tí Tinubu push yín títí tẹ lọ dìbò kí láǹfààní ẹ̀ táwọn APC tó wà ní gbogbo àgbáyé tó ń sọ fún wa pé ọmọ òjì ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ torí bọ́ọ̀sì ló ń lọ yẹn ọmọ kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ torí so gbogbo eléyìí tí a fi ń ṣe àpèjúwe ọ̀rọ̀ mo lè tán ní kámẹ́rà yẹn ẹ jẹ́ ń tán ẹ̀ ńlọ wẹ́dà yẹn ó kọjá rẹ̀ káwá ní ọ̀gbọ́dọ̀ fi ńlọ kàn sí tó ṣe pàtàkì ni pé mo kọ́kọ́ gbọ́dọ̀ secure ọwọ́ mi kàn tó tutù bá mú ẹ lọ́wọ́ kò sọ́dọ̀ wọn akọ ẹ lọ́gbọ́n so inú ilé dẹ̀ lẹ́yìn wá ẹ̀yin tẹ́ ń wò mí èmi ni mo wà nígboro so now ká máa tẹ̀síwájú díẹ̀díẹ̀ now ìwọ náà wá wo community kan lélẹ̀ tẹ́ ń wò yìí is one community out of many community tá a bá ń sọ fún yín pé òtútù sórí mọ́tò yìí ó ti freeze ni o mo lè fọwọ́ kàn ó ti freeze ṣò ṣáàrí ìwọ náà ṣáàrí ó ti freeze pa ṣe tó bá fẹ́ gbé nísìn ó gbọ́dọ̀ kan yíta níbo lọ ti wá ń rí gas òun ní ọ̀dọ̀ tiwa sórí orí mọ́tò yẹn sórí bóyá freeze now ìyẹn ni gbogbo ilé kọ̀ọ̀kan nílùú òyìnbó ó gbọ́dọ̀ ní heating system kò wá ó wá mọ ibi tó ti ń mú gáàsì yẹn wá ọ̀dọ̀ tiwa ní Ondo State àti Port Harcourt ṣe rántí pé ọ̀rọ̀ gáàsì yẹn ni ó ń díjà lẹ̀ láàrin France àti àwọn Niger tí wọ́n fẹ́ gbégbà ẹ rántí pa ṣe program yẹn tí wọ́n ní over 45 billion cubicles of gas ló fẹ́ gbégbà láti Nàìjíríà wọnú Europe torí pé each of these households during the winter wọ́n need the gas hospital need the gas because hospital gbọ́dọ̀ máa warm and many other industries wọ́n need the gas yẹn àwa nísìnyí lọ́dọ̀ tiwa àwa la ní gas but kò sí bá ṣe fẹ́ process ẹ̀ torí pé àwa in between a shit hole country and this is why ta ṣe ń sọrí eléyìí náà ti freeze sórí òtútù ni ó sórí ó ti freeze bó ṣe wá yẹn sórí ọwọ́ mi lélẹ̀ sórí ó ti freeze bó ṣe wà yẹn and it's only 7 o'clock lálẹ́ sórí glass orí ẹ̀ sórí ó ti freeze òtútù ni ó sórí bó ṣe freeze sórí bó ṣe freeze tó ń ṣàìṣàì freeze ni ó ti tutù pa bó ṣe wà yẹn so eléyìí ni sórí mọ́tò yìí náà Mercy olóyè ó ti freeze eléyìí la ṣe ń sọ pé ṣé ẹ fẹ́ jẹ́ káwọn ìyá àgbàlagbà ẹ̀wọ̀n náà ọ̀yá yẹn ń dá sọ́rọ̀ Yorùbá nation báwo lọ ṣe ní dá sọ́rọ̀ Yorùbá nation because wọ́n ti wà níbí báyìí for 40 years ó yẹ kó ti padà sílé gbogbo wọn lọ ti kọ́lé sílé wọn ò lè wá sílé
because kò sí anything tí wọ́n máa wá bá nílé sórí mọ́tò yẹn 7 o'clock ló sì lo 7 p.m. local time àwa máa ní 1900 hours so now ṣé o wá expect àwa ọmọ Wike ẹ lọ sórí Linda Ìkejì Wike ọmọ ẹ wá ṣe masters àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dé lánàá tó ń pè mí Mr. Koiki wá ṣe masters but lówó ta lè fi ṣe continuity ọmọ Wike nísìn á sanwó school yẹn up front wá fún ní owó ilé kò ní láti lọ ṣiṣẹ́ kankan kí ló máa ṣẹlẹ̀ ni pé a máa ṣe education lọ tó bá serious a wá pass a wá padà wá sílé òun náà tún wá ṣe a wá ṣe gàba lé wa lórí sórí mọ́tò yìí náà again torí kó ti freeze torí pé kò ń ṣe mọ́tò kan méjì torí ìta ni gbogbo wọn wà kó wá rántí pé nínú winter yìí ni àwọn ọmọ Yorùbá kan ti ń ṣiṣẹ́ tó ti ń fa gbòòrò torí oríṣiríṣi iṣẹ́ la ní sórí mọ́tò yìí náà bó ṣe freeze kò ṣàrórí ẹ̀ sórí glass ẹ̀ bó ṣe freeze sórí glass ẹ̀ sórí pé ó ti freeze bí ṣe ń fọwọ́ sí ó ti freeze pa sórí pé ó ti freeze ọmọ Yorùbá ẹ jẹ́ ń gbé padà wá sójú mi ilé sórí gbogbo sórí ke bin truck yìí tó fi ń kólẹ̀ sí sórí bó ṣe freeze and this is in inner London eléyìí ẹ jẹ́ ń tún fi mọ́tò yẹn wọ̀nyí mọ́ the last car yẹn eléyìí ò ń ṣe outside London o kò wá imagine àwọn tó wà ní Scotland àwọn tó wà ní àwọn ìlú kan tó ń pè ní Canada ibi tí Lady K wà kọlọmọ dúró tì í mọrẹmí of our time àwa wá ń sọ pé sórí ọwọ́ mi sórí pé mo wọ gloves ọwọ́ ni sórí pé gloves wà lọ́wọ́ mi sórí gloves lọ́wọ́ mi this one no be joke o lè wọrú gloves ní Nàìjíríà o military mama lé ẹ káàkiri sórí mọ́tò yìí tí wọn náà rí bó ṣe freeze sórí bó ṣe freeze pa mo kí mọ sí ẹ̀ka lẹ́mà sórí bó ṣe freeze gbogbo tí àwọn ìyá yẹn fi ń sá wá sí Nàìjíríà tí ẹ tún wá ń dààmú wọn tí kò sí security ẹ jẹ́ ń gbé padà wá sójú mi ẹ jẹ́ ń dá padà wá sójú yẹn ìjẹ́ta ṣe yé ọlọ́run tó ṣàánú wa ẹ wá ní kí ni ti wàhálà Koiki ṣe pọ̀ tó yìí so after 25 years àbí bẹ́ẹ̀ kọ́ after 25 years kémi náà má lè padà wálé mò ń bọ̀ o mo fẹ́ wọ gloves mi ni o after 25 years kólú ẹ má lè padà wálé ẹ fẹ́ sọ wá di bàbá ìlú òyìnbó ká wà ní ìlú òyìnbó àbí ká máa send owó sí yín káwọn olóṣèlú máa oppress yín adẹ sọ pé no kò jẹ́ kó rí báyìí ẹ jẹ́ kí gbogbo wa jọ ṣe no election ló máa save wa election ló máa save yín election tó ti ń ṣe for how many years now what has been the result of this election sọ pé Tinubu ló bà Nàìjíríà jẹ́ but ó wà lára àwọn tó lọ gbé Buhari wá òun gangan ni staunchman tó lọ gbé Buhari wá tí Buhari fi wá ṣe 8 years ọdún mẹ́jọ ni Buhari ṣe ó balẹ̀ jẹ́ rẹpẹtẹ Tinubu wá ní òun máa wá tún ṣe Jagaban ó ní òun máa wá tún ṣe mo ní Èkó ló pè Nàìjíríà kò mọ̀ pé àwọn kàbá ló ní Nàìjíríà kí lóun náà máa ṣe á sì mọ̀ wá tó lè ṣe á lè hand over irú truck ni mo ní nígbà kan tí màá fi ń ṣe business ẹ̀yin tẹ́ ń sọ pé àníṣẹ́ ṣe rántí irú truck báyìí èmi tẹ̀ tún ní tail lift irú truck báyìí ni màá fi ń ṣe logistics ni màá fi ń kó ẹrù ó dẹ̀ máa pre-book ni ó ti wà fully registered insured everything mo dẹ̀ náwọn staff tó ń bá mi ṣiṣẹ́ ní UK ní bíbá ni o so àwa fi gbogbo yẹn sílẹ̀ àwa ní kájà òmìnira yìí together Koiki Media ò lè dá ṣe ìyẹn ni gbogbo media ṣe gbọ́dọ̀ ṣe kí ni la gbọ́dọ̀ jọ ṣe together bàbá Akíntóyè ò lè dá ṣe ká fọwọ́ kún wọn ẹ fẹ́ yí bàbá yẹn mọ́lẹ̀ ẹ ní ṣoríire àwọ̀ nígbà fún yín ẹ fẹ́ mú Ìgbòho tó yẹ pé brand new car ló lọ́ra wọ́n ti àkáǹtì ẹ̀ pa ó dà pé ẹ̀ ti gbọ́ mi wọ́n ti àkáǹtì olóyè Tinubu ò tí ì ṣe àkáǹtì olóyè bí ṣe bá yín sọ̀rọ̀ báyìí President Bola Ahmed Tinubu kò tí ì open àkáǹtì Chief Sunday Ìgbòho kí lẹ̀ ṣe Ìgbòho fún Tinubu ṣèbí ọmọ Yorùbá la pé President Tinubu ṣèbí ọmọ Yorùbá ni ṣèbí òun náà ti gbé ní London yìí rí nígbà tí Abacha fi pa kí ló ń jà fún nígbà yẹn àwọn náà ń jà fún kankan ní nísòwò adébẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́
ẹ́ Tinubu kò lè give order pé kó ṣí àkáǹtì olóyè Ìgbòho. Ẹ wá ń sọ pé Ìgbòho ṣe Yorùbá nation mọ́ nítorí Tinubu. Ṣẹ́yìn ti gbàgbé pé olóyè lọ́mọ? Àbẹ́mọ̀pá abroad làwọn ọmọ wà. Ọmọ Wike ló kàwé tán nísìn tí wọ́n ṣe kíni tí Ọlọ́run ló mọ ẹ tó san fún masters. Now àwọn ọmọ olóyè tá à ń rí yẹn náà nísìn tí gọ́ọ̀mẹ̀ntì bá tẹ̀ ń support àwọn díẹ̀díẹ̀ nú wọn, ṣé bàbá wọn ò gbọ́dọ̀ support wọn? Níbo lẹ ti fẹ́ kí Ìgbòho máa rówó tó máa fi support àwọn ọmọ ẹ̀? Mo bí yín ni o, ẹni tó ní owó tó fi ń ṣe business, Buhari ní kó lọ ta gbogbo business olóyè Ìgbòho, ó ní kó ta gbogbo ẹ̀, wọ́n fẹ́ destroy ẹ̀. Ṣùgbọ́n nǹkan tá a fẹ́ ṣe nìyẹn. Àwa la máa ní sí àgbẹ̀yìn, ẹni máa kú, ẹni máa yè, òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Àwọn olóṣèlú dẹ̀ ló máa kú torí pé àwọn ikú kan pa wá, torí pé ẹ̀tọ́ wa là ń béèrè fún. Àdàlúrú, àdẹ̀ ń ṣe terrorist. Our right to self-determination must be respected. Tó bá ti lu aago pé ká jáde, no retreat, no surrender. Sórí ìwọ tó ń sọ pé ṣé rally ló kàn, èmi máa sọ fún yín pé rally ló kàn. Òun dẹ̀ ṣe ní mọ́tò àwọn tó ń deliver àwọn Amazon, òun ló wà lẹ́yìn mi van yẹn. Ẹni ẹ bá wá ṣe tán nísìn, a lọ wo football, a lọ wo van tẹ́rin tó ń reverse yẹn, Amazon ó ti deliver ẹ̀rọ tí ń lọ nìyẹn. Van tẹ́rin tó ń taná lọ yẹn is an Amazon. Eléyìí nísìn náà àwọn tó ń deliver, olúkálukú ló ní iṣẹ́ tó ń ṣe. Services òun ló lówó jù nílùú yìí. But at the end of the day, ilẹ̀ Yorùbá la fẹ́ gbé, èyí tá a gbé láàbroad ti tó. Tí abroad bá ṣì ń wù wọ́, má jẹ́ kẹ́ni kankan sọ fún ẹ pé kó má wá o. Àdúrà tèmi ni pé kó máa bọ̀. But má bí mi pé báwo ló ṣe fẹ́ débẹ̀, problem ti ẹni ẹ kò ṣe problem tèmi. But àwa kan fi padà sílé. Níbo ni ilé ta fi padà sí? Orí ilẹ̀ wa. Gbogbo ìtàwọn olóṣèlú ń ṣe criminal ni wọ́n. They are all bunch of criminals. Wọ́n mọ tó yẹ kó ṣe, ó yẹ kó fún yín ní iná. Tó street light lélẹ̀ nísìn, o kò lè yọ kó síta níṣẹ́, má bínú fọ́rọ̀ yẹn, kò ló fẹ́ tọ̀. Because camera lè mú ẹ. Olúkálukú ló ní gbogbo létẹ̀ rí níṣẹ́, olúkálukú ló ní hidden camera. Nígbà tó bá wá tọ̀, wá kọ́ upload ẹ̀ sórí social media ni. Then wọ́n máa mojú ẹ. O mọ bó ṣe máa mojú yàn torí pé facial recognition ti wà. Wọ́n á ní ẹni tó ń lọ yìí, ó ní Facebook account, wá connect ẹ̀. Terrorists attack military barracks. Títí di wákàtí ìwọ tí mọ ẹnì kankan. Tó bá jẹ́ pé àwọn ọmọ yahoo wá ti display wọn, ibi tẹ́tí máa mọ̀ pé Nàìjíríà ti tán. Tó bá ti pé 20 minutes, a máa end ẹ̀ torí mo ní láti wọnú ilé lọ. 20 minutes, a máa end ẹ̀. So lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo ẹ̀yin yẹn wa, mo kí ẹ̀yin tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa. Gbogbo ẹni tó bá ń tún fídíò wa wò, tẹ́ ẹ wò live, ẹ miss nìyẹn torí pé ẹ follow channel ta ní kẹ́ follow. Mo lọ bẹ́ẹ̀, mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà wa tẹ́ ẹ ń bẹ ní UK. Bó ṣe wù yín ni pé kẹ́ ti wà nílé. Tó bá yẹ pé because o lè expect àgbàlagbà máa bọ̀ lé tó sí security, tó sí health care. Tíyàn bá ti ń dé àwọn age kan, o gbọ́dọ̀ ní ẹni tó máa tọ́jú ẹ̀. But o expect káwọn ìyá ìwálé tí kò sí health care, wọ́n lè wálé o. So mo lọ bẹ́ẹ̀, mo kí wa pé Yorùbá nation slogan, no going back. Yorùbá country, no going back. Orílẹ̀-èdè Yorùbá ń tẹ̀síwájú. O lè sọ pé torí òun gbé ní UK, ó máa jáde. Wàá dira ni, wàá máa dira. Òun náà láàárẹ̀ bá dì yìí. Mo kí gbogbo alẹ́ nǹkan sí o. Thank you so much and have a very good evening. Koiki Media, bringing the world closer to your doorstep. Bye for now.